No, I'm not so ẹ̀yin lẹ́ni ló kí n sọ nǹkan tó ń bẹ. Mo ní pé kí ni wọ́n ń tọ́ka sí. Ẹ̀yin lẹ́ni kí n sọ aláìpẹ́ sọ pé olóko lẹ́sìn. Ìjọba mi mọ̀ pé olóko ni mo mú fífi nǹkan tó ń akọ̀lẹ̀ èdè tẹ̀ ń lò. Orúkọ ìlẹ̀kẹ̀ kan tẹ́ ẹ mọ̀. Ní tí wọ́n kọ ìlẹ̀kẹ̀ ìdílé. Yorùbá dùn lédè. Ẹ káàbọ̀ sí abala Yorùbá dùn lédè. Lórí ètò yìí, àkọtọ́ àti àmì ohùn èdè Yorùbá ni ó jẹ wá lógún. A mọ̀ pé púpọ̀ àwa ọmọ Yorùbá ni a lè sọ èdè Yorùbá bó ti jẹ́ pé tátàtà, ṣùgbọ́n nípa àkọsílẹ̀ lọ́nà tí ó tọ̀nà àti àmì ohùn èdè Yorùbá tí ó ya èdè wa sọ́tọ̀, a máa ń kùnà. A máa dán yín wò lórí ètò yìí láti wo bí Yorùbá yín ṣe dán mọ́rán sí àti bí àkọsílẹ̀ yín náà bí ó ṣe dán mọ́rán sí. A máa béèrè ìbéèrè mẹ́wàá lọ́wọ́ yín láti dán yín wò. Ẹ máa ṣe àkọsílẹ̀ rẹ̀ sí orí pátákó tó wà lọ́wọ́ yín. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀. Ẹ bá wa sọ orúkọ yín fún àwọn ará ilé àti nǹkan tẹ́ ń ṣe. Orúkọ mi ni Azat Ṣòro, olùkọ̀tàn ní mo dẹ̀ jẹ́ òṣèré ìfẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá dùn lédè. Ìbéèrè yín àkọ́kọ́, ẹ ṣe àkọsílẹ̀ orúkọ yín, orúkọ Yorùbá tẹ́ ń jẹ́ pẹ̀lú àkọtọ́ tí ó tọ́ àti àmì ohùn. Àkọtọ́ yín ẹgbà àmì ohùn ẹkùnà. Ìbéèrè kejì, ẹ ṣe àkọsílẹ̀ oríṣi aṣọ tí Yorùbá ń wọ̀, àwọn sítáì aṣọ tí Yorùbá máa ń wọ̀. 3. Bùbá àti ìró, búbù, ẹ̀gbà búbù, ẹ̀gbà bùbá àti ìró. Kaftan kò kí ń ṣe aṣọ Yorùbá. Ẹ̀rọ mẹ́ta náà ni mo dárí. Ẹ̀gbà méjì, ẹ̀gbà bùbá. Méjì ni wọ́n. Bá ó yẹ kí kan wá lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́ pọ̀. Màá fún yín ẹ̀gbà kọ sílẹ̀ ṣùgbọ́n àmì ohùn ẹ ṣì. Bẹ́ẹ̀ ni. Rábìnrin ló ọ̀jẹ̀ ń lo àmì ohùn lápọ̀jọ́ ìlú. Ìbéèrè kẹta, ẹ parí òwe yìí. Ó kù dẹ̀dẹ̀ ká gbé wìdá kẹsàn-án. Ó dáa, ìtọ́dọ̀wẹ̀ ni ó kù dẹ̀dẹ̀ ká gbé wìdá kẹsàn-án, ọba ajá yín tẹrí gbaṣọ. Bẹ́ẹ̀ ni, ó ní ìtàn tó rọ̀ mọ́. Ìbéèrè kẹrin, ẹ ṣe àkọsílẹ̀ orúkọ ẹranko mẹ́ta tẹ́ ẹ mọ̀. Ewúrẹ́, ọ̀bọ,
ológbò, olóńgbò ló yẹ kó jẹ́. Ẹ gba àkọsílẹ̀ àmì ohùn ẹ kùnà. Àmì ohùn mo ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè karùn-ún. Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan pé wọ́n máa ń pa òwe kan pé apá kò láwẹ́, ajẹ́ ó tún korò, igi rẹ̀ ò tún ṣe é dáná. Kí ni ohun tí wọ́n ń tọ́ka sí? Bẹ́ẹ̀ ni, apá kò láwẹ́, ajẹ́ ó korò, igi rẹ̀ ò tún ṣe é dáná. Kí ni nǹkan tó ń tọ́ka sí? Ó ní ohun kankan gan tó ń tọ́ka sí. Ẹ ṣí o, ìdáhùn orógbó. Ẹ̀yin lẹ́ni ló kí n sọ nǹkan tó ń yẹ máa. Mo ní pé kí ni wọ́n ń tọ́ka sí. Ẹ̀yin lẹ́ni kí n sọ aláìtẹ́ ẹ̀ sọ pé orógbó lẹ̀ ń sọ. Ìjọba mímọ̀ pé orógbó ni, mo fi pé nǹkan tó ń mì àkànlò èdè tẹ̀ ń lò. Ó yé mi. Ìbéèrè kẹfà. Ẹ dárúkọ oríṣi ìlẹ̀kẹ̀ kan tẹ́ mọ̀. Ní Yorùbá. Bẹ́ẹ̀ ni, ìlẹ̀kẹ̀ pé oríṣiríṣi. Ìṣàkọsílẹ̀ ìlẹ̀kẹ̀ kan tẹ́ mọ̀. Ẹni sọ̀rọ̀ ṣé orúkọ ìlẹ̀kẹ̀? Orúkọ ìlẹ̀kẹ̀ kan tẹ́ mọ̀. Èmi tí wọ́n kọ ìlẹ̀kẹ̀ ìdílé. Ẹ lọ pé ìyẹn kò ní. Iyùn tó wá fi ṣe ìlẹ̀kẹ̀ ọba. Bẹ́ẹ̀ ni. Ẹ gbà àkọsílẹ̀ àmì ohùn ẹ kùnà. Ẹ lọ wà nù lọ síwájú. Ó dáa, ìbéèrè keje. Ìran Yorùbá wo ni kò gbọdọ̀ jù kété tó jẹyọ nínú oríkì wọn? Oníkòyí. Ẹ gbà àkọsílẹ̀ àmì ohùn ẹ kùnà. Ìbéèrè kẹjọ. Ẹ ṣe àkọsílẹ̀ oríṣi ìlù méjì tẹ́ mọ̀. Bàtà. Ṣé gángan lẹ fẹ́ kọ yẹn? Ẹ gbà àkọsílẹ̀ bàtà, ẹ ṣí àkọsílẹ̀ gángan, ẹ sì ṣí àwọn. No, ẹ má sọ pé mo ṣe é. Bẹ́ẹ̀ ni, ẹ gbà àkọsílẹ̀ àmì ohùn ẹ kùnà. Ìbéèrè kẹsàn-án. Bí Yorùbá bá sọ pé èèyàn fà ké kọ́rí, kí ni àkànlò èdè yìí túmọ̀ sí? Alágídí èèyàn, bẹ́ẹ̀ ni, ó bínú jálẹ̀, ó kọ̀ jálẹ̀. Màá fún yín, bẹ́ẹ̀ ni, ẹ gbà. Ẹ ṣe àkọsílẹ̀ ẹranko kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú I. I nínú álífábẹ́ẹ̀tì Yorùbá. Ṣé kó pàdé? Ẹyọ kan péré. Ẹ lè nìkan méjì náà tó bá wù yín. Ìjàpá, ìgalà. Ẹ gbà àkọsílẹ̀ àmì ohùn ẹ kùnà. A ní jù báyìí lọ lórí ètò Yorùbá Dùn Lédè ti tòní. A lérò pé ẹ rí nǹkan kan kọ́. Ṣùgbọ́n ẹ máa mi ohùn. Ẹ ní láti lọ kọ́ ìyẹn dáadáa nítorí àmì ohùn ṣe pàtàkì
sí èdè Yorùbá. Ẹ ṣé gan tẹ́ wá sí orí ètò wa, àní rí jù báyìí lọ lónìí. Yorùbá dùn lédè.